gbogbo ọmọ ìpínlẹ̀ Èkó etí yín mélòó ẹgbẹ́ afárá gọ̀ǹgọ̀ fẹ́ sọ ilẹ̀kẹ̀ fẹ́ já tòwútòwú ṣòkòtò bí agbaniṣó lòdì àwọn Yorùbá ní bá a bá faṣọ sílẹ̀ fún wèrè á lọ́ṣọ ọ̀hún gbó á sì lọ́ṣọ ọ̀hún fàya ọ̀rọ̀ mi dorí ó dorí alágbára kan nílùú Èkó òun ni lónìí òun ni lánàá àṣẹ tó bá palabẹ́ gé gómìnà ìlú gan ò lágbára tó èmi ni mo gbọ́n báyìí èmi lọ́lọ́run kẹ́tọ́ yìí èmi ni gbogbo agbára wà lọ́wọ́ ẹ̀ ní ṣaláìlérò alágbára tí mò ń wí ẹni yín tán lọ lẹ́nu ẹ̀ tí ò jáwọ́ wàkuwà ẹ bá mi sọ fún alágbára ìlú Èkó wípé Nebukadnezari dà ẹ̀fún ṣetán àníwúrà nǹkan ọba Ahabu nù bíbélì àtàǹtí Jésébẹ́lì aya ẹ̀ níbo ni wọ́n wà abẹ́ ti gbàgbé ìtàn ọba Namruz nínú Quran agbára ẹ̀ pọ̀ ó ní Ọlọ́run ò sí kódà ó ní bọ́lọ́run bá wà òun ní gbákejì ẹ̀ ẹ̀fọn. kò sí Táyọ̀ rèé o ẹ máa káalẹ́ o. alágbára kan ẹ ṣáà rántí ìtàn ẹ̀ ìyà yìí tó lè kó gbogbo ilẹ̀ tó dáa ni wọ́n ti pín mọ́. orúkọ rẹ ò ní wọ̀kùn. òyìnbó. ọmọ Táyọ̀ Ayọ̀ọ́lá ẹ káalẹ́ o. hẹrìmọ̀ hòtẹ́ẹ̀lì tó dáa ọkọ̀ bọ̀gìnì àtúntò tó dáa nílùú Èkó ẹ̀yin ẹ béèrè wípé ta ló ní. àwọn náà ní àwọn ni wọ́n ń gbéṣẹ́ jáde o àwọn náà ní contractor ní supplier company wọn náà ní gbogbo ẹ̀ gbogbo owó náà àpò wọn ni ẹ wo gbogbo ojú títì wa bó ṣe rí wọn wá kó mẹ̀kúnnù sínú ewu ebi ń pa gbogbo ìlú àwọn ń jẹun bẹ́kùnbẹ́kùn àwa ń ké àwọn ń rẹ́rìn-ín mẹ̀kúnnù ń gbé nínú hílàhílo eruku ebi àtàìní sọ lálálá àwọn sì ń kọrin bámúbámú ni mo yó ń ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan ìyà yìí tó gẹ́lẹ́ kó wọ́n ń ṣe títì wọn ò la gọ́tà bó bá wá di àsìkò òjò bẹ́ẹ̀ bá wọlé ẹlòmíì àfi bí alágbálúgbú omi ti lé ọ̀pọ̀lọpọ̀ jáde nílé ẹlòmíì ń sun abẹ́ bíríìjì ẹlòmíì ń sùn lóòró lára ògiri bẹ́ẹ̀ bá wo àwọn apá ibì kan nílùú Èkó ẹ tún máa béèrè wípé ṣèkó ni mo wà yìí ṣá ẹ sì sọ wá dọmọ Ísírẹ́lì gbà ìrìn àjò tí kò yẹ kó gba 30 ìṣẹ́jú 30 minutes á sì máa gba wákàtí 3 nínú hílàhílo súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ìyà yìí tó lẹ́kọ̀ọ́ ǹjẹ́ jẹ́ tilẹ̀ mọ̀ wípé owó tó tó 34 billion naira ní ìpínlẹ̀ Èkó ń rí láàrin oṣù kan láì mọ owó tó ń wá láti Àbújá kí wá ni wọ́n fowó ọ̀hún ṣe o ẹ̀kọ́ ń wọlé ewé ń jáde bí ìlàjì nínú owó tí mò ń wí bàbá àṣàlẹ̀ wọn ló ń gbà á àwa kó mẹ̀kúnnù sínú ewu ẹ̀yin èèyàn mi nílùú Èkó ẹ wo bí wọ́n ṣe sọ ìlú wa dà a sì lajú sílẹ̀ à ń wò wọ́n àhámọ́ ọdún 21 21 years nínú òkùnkùn biribiri wọ́n ń ṣe bí ẹni fẹ́ràn wa ṣùgbọ́n wọn ò fẹ́ràn wa o àsanwó ná a ò rí ná àsanwó omi a ò rómi tìmùtìmù kẹ́gbin dà sínú ni wọ́n sọ ìlú Èkó wa dà bẹ̀bẹ̀ ìlú Èkó wa mọ́ lóde ó dọ̀tí nínú ṣíọ̀ owó tó yẹ kí ẹgbẹ̀rún èèyàn máa ná lóṣù lẹ́nìkan ń dá dàsápò lójúmọ́ kan bẹ́ẹ̀ kẹ̀ owó ò sì dá lápò ẹnìkan o ẹ̀ ń ṣe wá ẹ̀ ń gbà wá gbogbo ohun tẹ́ ẹ bá ṣe ló ń dá lójú ara yín ẹ sì ṣe bẹ́ẹ̀ ẹ kó gbogbo olùgbé Èkó sínú ìyọnu ẹ wá sọ ìṣàkóso Èkó di family affairs àtọkọ àtìyàwó àtọmọ àti mọ̀lẹ́bí yín nìkan lágbára Èkó wà lọ́wọ́ ẹ alágbára tí mò ń wí wọn ni bó bá lọ tó bá bọ̀ tó yan apá agbádá tó sì fi ìgò ẹ̀ sójú bó ṣe máa ń ṣe á ní kíni gbogbo ìlú Èkó bó ṣe tó àtẹ́lẹwọ́ òun ló wà kódà kóun má ṣe òṣèlú mọ́ ẹni tóun bá ń fà kalẹ̀ ni ó máa wọlé nítorí pé bí ìbò bá dé tàbí ìbò kù díẹ̀ àwọn ọmọ báwọn ṣe ń da àgbàdo sílẹ̀ táwọn elébi Èkó á sì máa ṣàjẹ ẹ̀yin èèyàn mi nílùú Èkó ẹ gbọ́ṣẹ́ yẹn ladìyẹ tí wọ́n ń da àgbàdo sílẹ̀ fún láti ọdún 1999 títí di 2020 odidi 21 years owó ìlú ni àwọn nìkan ń dáná wọ́n ń fowó àbúṣàbò wa lálejò àtúnkí wọn kù náwó ẹ̀yin mẹ̀kúnnù ìlú Èkó ẹ kú rọ́jò àwa tá a dìbò fún wọn wọlé ni wọ́n wá sọ di bọ́ọ̀lù wọ́n ń gbà wá síra wọn ní bá a bá dẹ̀ wọn a sì tún wá pọ́ wọ́n ń purọ́ pé àwa làwọn ń jà fún àmọ́ ẹbí wọn pé gbogbo owó òlu wa ń kọ́ wọ́n ti fi ṣakaṣaka dì í wọ́n ti pín láàrin ara wọn ó dìlú ìbò wọ́n ń gbowó oṣù láì ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá rí wọn nílé agbára tó wà ní Aláùsá níkẹjà owó wa ni wọ́n lọ ń pín báàgì àrí pìtìpìtì inú báàgì ayé kúdukùdu ojú apọ́n kankan lágbárí àfọ̀ṣẹ tó dájú sí ń bẹ lápò ẹ̀yin èèyàn mi ní ìlú Èkó ìyà yìí tó lẹ́kọ̀ọ́ movement ń fẹ́ ìtẹ̀sí. hallelujah. èrègè ká náwó sójú ọ̀nà ìdàgbàsókè kí gbogbo owó Èkó yé máa wà lápò ẹ̀.
Ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run. A dá gbogbo ògo àti ọlá padà fún ẹni tó ní, nítorí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láé àti láéláé. Lórúkọ Jésù a ò ní sọnù. Mo lá ò ní sọnù. Oore ọ̀fẹ́ tí Olúwa, ìfẹ́ mímọ́ tí Ọlọ́run, àti dàpọ̀ àwọn ènìyàn mímọ́ o. Oore ọ̀fẹ́ kó bà sórí wa. Mo ní oore ọ̀fẹ́ tí Olúwa, ìfẹ́ mímọ́ tí Ọlọ́run, àti dàpọ̀ àwọn ènìyàn mímọ́ o. Oore ọ̀fẹ́ kó bà sórí wa. network Tinubu ni bẹ́ẹ̀ ni ẹ lóde church card Tinubu ẹ gbà. Oore ọ̀fẹ́ tí Olúwa, ìfẹ́ mímọ́ tí Ọlọ́run, àti dàpọ̀ àwọn ènìyàn mímọ́ o. Ìfẹ́ mímọ́ tí Ọlọ́run. Lórúkọ Jésù wàhálà àánú gbà. Lórúkọ Jésù ò ní kúkú ẹlẹ́yà. Lórúkọ Jésù ayé ò ní ṣá ẹ lọ́gbẹ́. Ò ní bá 2022 lọ. Ò ní dẹlẹ́yà. Ohun tó ń yà mí lẹ́nu rí o. Wọ́n ṣe bí o pé Tinubu wọ́n lòdì ẹni tí ẹ fọ́ ìgbà yìí ẹ wá fún ọ. Hallelujah. Ibi tí máa ti bẹ̀rẹ̀ lálẹ́ yìí, ibi tó lápẹẹrẹ ni. Ó rẹ̀ ní sọnù. Mo ló ní sọnù. Ó mà ṣe o. Ó ní sọnù. Ṣé rí àwọn ìrìn àjò kan wà láyé yìí, ṣùgbọ́n tí ò yí ọ̀pọ̀ ènìyàn, ṣùgbọ́n tó mú ohun ìparun dání. Kí ló dé tí a fi ń tanra wa jẹ nínú ìrìn àjò? Kí ló dé tí a ò lè sòtítọ́? Ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀. Agbára àwọn ọba dà, àṣẹ ọba dà. Ẹ rí i pé ọba ń kú tú ẹ bí ẹni tí ò lágbára. Ṣùgbọ́n mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ wo ìrìn àjò wọn kankan lálẹ́ yìí kí n tó wọnú ọ̀rọ̀ yẹn lọ. Máa wo fídíò tó wà lọ́wọ́ mi yìí o. Yes, now load it now. 500 Airtel Zeni Sahara load it. Network Tinubu ni bẹ́ẹ̀ ni load it. Church card Tinubu ẹ gbà. Ẹ gbà load it. Network is free. Church card. No, I can't do that. Network. Church card. Any network ẹ gbà. Now free 500, 200, when I do that. When I do that, I'm free. I'm free, every branch. Go let me have a relationship. Let's go on the Frankie. Mo ṣe kọ́ ni. Àgbàlí kúrò mo ṣe kọ́ ni Frankie. Báwo lọ sí ọjọ́ ìjọba wọ́n ṣe é ní Frankie. Wọ́n ṣe bí o pé Tinubu wọ́n lòdì ẹni tí ní Frankie ló gbà. Ẹ fọ́ ìgbà yìí ẹ wá fún ọ. Ẹgbẹ́ wọn sí wíwọ ẹ fún ọ. Ẹ lòdì káàdì ni. Ẹ network pẹ́ bọ́dẹ̀. Like chat guy, any network. Hello dear.
ojú ẹ̀ dájú ẹ wá ti pínlẹ̀ wọ́n ti pínlẹ̀ wá rí okay. Mommy, you shall start. Okay, we know how you start. There's any network, just any network. Any network, you like to start. Ẹgbà fẹ́ ni ẹlẹ́dẹ̀ jáde àwọn ọmọdé ṣe ní ẹ̀tẹ̀. Fẹ́ káàdì ni. Ẹ̀rọ ní fóònù. Bíjò ní fóònù. Olóòdì lọ́lọ́dì. 500. Ẹ̀yà àgbà irọ́ ẹ̀kọ́ ni o. Ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́. Káàdì ni o lọ́dì ẹ̀. Tó ní káàdì ni ẹ̀kọ́ bẹ́ẹ̀kọ́. Hallelujah. Ẹ wo bí tí ìyà ti ń jẹ àwọn ènìyàn bọ̀. Ẹ wo bí tí àwọn ènìyàn ń lọ. A jẹ́ aláìlọ́pọlọ. A jẹ́ ènìyàn tó jẹ́ pé iye wa kì í ṣí. A sì jẹ́ ènìyàn tó jẹ́ pé a máa ń gbàgbé ìyà wa. Ṣùgbọ́n mo mọ̀ pé ní 2023 tá ń lọ yìí, a ò ní sọnù. Yet to understand that we are in a different era. This generation is different, and that veil in the eyes has been lifted away. Bola Ahmed Tinubu promised free WAEC as if that is what is needed. In fact, if Bola Ahmed Tinubu wants to convince people, what he should do is to speak to his principal. He should speak to Buhari, since APC is what brought Buhari there. If that party was created with a mandate, if that party was created with an ideology, although parties are not created with ideologies in Nigeria, they are simply a vehicle. They just create a party and that's it for their own personal gain. Buhari should begin free education right now. Then Tinubu can begin to talk about free WAEC, free this, free that when it comes in. No one is interested in this. Hallelujah. Mo kàn ń sọ àwọn nǹkan pé kí ọ̀rọ̀ mi kó ba lè fi ìdí múlẹ̀. Kí ọ̀rọ̀ mi kó ba lè yé ọ ní yéké. Mi ní mo ní kólekóle lálẹ́. Màá fẹ́ jẹ́ kí àwọn èèyàn kẹ́ understand mi dáadáa. Tinubu ó ń kó owó fún àwọn Fúlàní láti fi ṣe kíni kán lè support ẹ. Ẹ̀yin gómìnà ẹlẹ́yọ ìrìn àjò gbogbo traditional àṣà wa kúrò bí wọ́n ṣe ń tí ọba bá wàjà. Ìyẹn ni pé anybody can put a crown, put on crown láàfin ọba. It is possible. Even a pastor ní church ó ní protocol.
yàtọ̀ sí ẹ̀mí mímọ́ bá òde ni. Ṣùgbọ́n àwọn Dàpọ̀ Abíọ́dún àwọn believe pé there's no any protocol in Obas. Is that a truth? In a governor, as a governor, immediately they want to swear in a governor or president in any body in a political appointment. Ṣé wọn ò ní swear in? Kò ní ní protocol ni. It is someone nígbà tá bá vote yẹn as a governor kó dẹ̀ dé ipò yẹn kó dẹ̀ wọlé síbẹ̀ lójijì bẹ́ẹ̀. It's not proper. You will follow some protocol. Bíbélì gan fi ìlànà sílẹ̀ tí a ní láti tẹ̀lé. Ṣùgbọ́n àìmọ̀kànmọ̀kàn even devil èṣù fún ara rẹ̀ ó ní protocol tiẹ̀. Even all those idols wọ́n ní tí wọ́n kì í jẹ wọ́n ní tí wọ́n kì í mu. Oyin 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 sádùnnú ó dẹni yẹ̀yẹ́. Mo ní oyin 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 sádùnnú ó dẹni yẹ̀yẹ́. Ẹ̀yin ọba ẹ ò rí pé iyì yín ò tó ní tọ́rọ́ tó bí ọmọ tó ní tílé kan. Ó mà ṣe o. Ẹ wo ọba àtènìyàn kí alágbára ayé kan dẹ̀ wọ ààfin lọ. Ẹ̀yin ẹ kọjá síbí o. Gbogbo ẹ̀yin alágbára má mẹ́rù bàbá ọ̀lẹ. Tẹ́ ń bú Sunday ọmọ Adéyẹmọ. Ṣé mo yẹ battalion of no soldier. Ó mo yẹ battalion of mopo. Ó mo yẹ battalion of ordinary civilian. Tán kó ìbọn AK dání. Tán gbalẹ̀ Sunday lọ. Tán sọ ọ́ lẹ̀ ní kùṣẹ́kùṣẹ́. Sunday are still alive. Àwọn alágbára mélòó ló lọ sí ilé ọba? Tán dẹ̀ waste life ọba. Ṣé kò sọ́lọ́pàá tẹ́ ẹ fi ń ṣọ́ àwọn ọba mọ́ ni? Gani Adams. Ṣé kò sí OPC lógùn ní Ewékoro area tí a fi dá ẹ̀mí ọba légbodò? Nígbà tí ikú bá pa lágbára ìlú olórí ìlú mélòó làwọn ìjòyè mélòó làwọn ará ìlú, torí pé ikú tó pojú gbà ẹni òwe ló ń pa fún ni. Ẹ jẹ́ sọ fún yín lénìí pé ogun Fúlàní ó ti dé sí ilẹ̀ Yorùbá. Mo tún tẹnu mọ́ lẹ́ẹ̀kejì. Ogun Fúlàní ó ti dé. Abíọ́dún, Mákindé, ìbẹ́ ti fún Fúlàní lẹ̀. Mákindé ti fún Fúlàní nílẹ̀. Abíọ́dún náà ti fún wọn nílẹ̀. Bàbá wọn dẹ̀ ti gbé 50 million lọ bá wọn ní Minna pé ká máa wá máa pa àwọn ọba. Kí ló dé kù? Jọ kí ló kù? Wọ́n ní
ẹni tá a bẹ́ lórí tó tún ń jẹnu wúyẹ́ kí ló tún kù tí ó ṣe. Ṣé ọba tán dẹ̀mí rẹ̀ légbodò yẹn ṣé yóò tún padà sójú ọpọ́n? Yóò padà rúlù lọ́la? Àbó fẹ́ mọ 2023? Òun ni mo ṣe sọ pé ẹ̀yin ọba ẹ palẹ̀ ilé yín mọ́. Ṣèbọn ti ń wọ ilé tó lọ. Ẹ̀yin ti gbòòrò permanent king gan ẹ má ṣàṣùpárà. Ẹ̀jẹ̀ àwọn ọba, ẹ̀jẹ̀ yín ẹ̀yin ọba, òun ni Tinubu fẹ́ tẹ̀gùn orí oyè. Ẹ̀jẹ̀ yín ọba ló fẹ́ tẹ̀gùn orí oyè. Ẹni bá máa jọba ó gbúdọ̀ jọkàn ọba, àbí? Ẹ má bínú ẹ̀yin ìṣẹ̀ṣe. Ẹni tí ó jọba gbọ́dọ̀ jọba. Anybody want to become a president, the ruler of the world, ó gbúdọ̀ wá nǹkan tó tóbi. Gbogbo ẹ̀yin ọba tẹ́ ń kú, ẹ lọ dé ọ̀run mòótọ́ ni. Ẹ̀yin agbèrò tẹ́ ń fìjà pẹ́ta, ẹ lọ ń dọ̀run mòótọ́ ni. Ẹ̀yin tẹ́ ń pín recharge card, ojú ló ń kan yín. Ojú ló ń kan adìyẹ tí ń jẹ mọ́gí. Ìjọ́ wo ni wọn ò ní fi mọ́gí ṣe? Dá mi lóhùn. Mo ní ojú ló ń kan adìyẹ tó ń jẹ mọ́gí. Ọjọ́ wo ni wọn ò ní fi mọ́gí ṣe? Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sáré kójokójo tẹ́ ń sáré ti Tinubu, èmi ò ní ẹ má sáré o, ṣùgbọ́n kò sí lábẹ́ bó ti wù kó rí, ẹ̀jẹ̀ yín ni o. Ìgbà táwa ò bá jẹ gbì, dákun, a ò ní kú gbì. Mò ń bọ̀. Bàbá màmá, mo ní ìgbà tẹ́yìn ò bá jẹ́gbì, amumi ni handbrake ni, ẹ má bínú. Mo lẹ́yìn náà ò ní kú gbì. Ìrìn àjò ẹ̀dá láyé Ọlọ́run ti mọ̀ o. Alágbára má mèrò, bàbá ọ̀lẹ, ṣé ìwọ ló lẹ̀mí ẹni? Ṣé ìwọ ló ní ẹ̀mí ara rẹ? Ṣé o rántí Nebukadnesari? Torí pé ẹ jẹun, ẹ yó tán. Ẹ dàbí Jésíbélì, ẹ gbàgbé ọ̀la. Ẹ ń ṣe bó ṣe wù yín. Ẹ̀yin tí ẹ ò lọ́pọlọ. Ó mà ṣe o.
tá bá ṣí ẹ lójú tó bá rẹ́ni tó ń bẹ nídìí ọ̀rọ̀ rẹ. Mami, mo ní tọlọ́run bá ṣí ẹ lójú tó bá ń bẹ̀rù ẹni tí ń bẹ nídìí ọ̀rọ̀ rẹ o. Ẹ̀rù Ọlọ́run á bà ọ́, wá kálélúyà o nígbẹ̀yìn ayé. Mo ní tá bá ṣí ẹ lójú tó bá wẹ́ni tó ń bẹ nídìí ọ̀rọ̀ rẹ o. Àwọn ọba tí ń kó òjè mi lójú, àwọn ọba tí àwọn èèyàn lọ pamọ́lẹ̀ ò tiẹ̀ jẹ́ nǹkan kan, torí èyí tó wà lókè ó sì ju èje lọ. Bí ẹ bá ní wòlíì sọpọ́ bá ó kú, wọ́n jẹ gbèsè ikú ni, ó dẹ̀ dídán kan kú. Èmi gan tí mo sọ̀rọ̀, èmi náà jẹ gbèsè ikú, gbogbo wa náà là ó lọ. Wọ́n fi kú yọ̀ mí ni, kò kú mọ́ ó kú. Ṣùgbọ́n kíní kan mo fẹ́ jẹ́ o mọ̀. Àdániwáyé o tètè máa bọ̀ o. Ọ̀run ẹ ṣí o. Olówó ogun ọ̀run ń polówó kankankankan. Mo ní àwọn ọ̀run máa ń polówó jàre. Wó! Gbogbo olùgbọ́ mi pátá, ẹ má bínú pé mi kí yín lálẹ́ yìí. Ohun ò bá bani lọ́kàn jẹ́ tí gbogbo wa ò bá bú sígbe. Òun lọmọ ẹ̀dá fi ń rẹ́rìn. Ó gbọ́ ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan bí nínú program yẹn ni. Mo ní ohun tó pa èèyàn lẹ́kún, òun làwọn ọmọ ìyá ẹlòmíì fi ń rẹ́rìn. In tó jẹ́ òkè ìṣòro ẹlòmíì, ó ní ìjẹ́ fún ẹlòmíì. 200 and something billion tí èèyàn ń gbà láàrin ọjọ́ láàrin ọ̀sẹ̀sẹ̀. Ẹnìkan ò ní dá ní 1000 sínú yàrá rẹ̀. Kò síná kò sómi. Tinubu ṣe sọ pé ó fẹ́ sanwó wáẹ́ẹ̀kì. Ṣé rí pé ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́, ó fẹsẹ̀ méjèèjì tilẹ̀, àbí? Ọ̀rọ̀ àná rèé o, ti jẹ́ta kọ́. Mo sọ ń jẹta, mo ní ó sì kà wọ́n ọba 5 tí wọ́n lọ, ó kù 4 báyìí. Ẹ̀dẹ̀ ń lọ. Ìpaná fọ́nṣú, òun náà máa pa gbogbo àwọn ọba yẹn. Tẹ́yìn máa fi mọ̀ pé akọ iṣẹ́ òun ni Sunday ń ṣe fún yín. Mo kéde rẹ̀, mo ní ikú tí ò bá pa yín, òun ni Sunday máa ń jà fún. Àrùn tí ò bá ṣe yín, òun ni Sunday máa ń jà fún. Ṣùgbọ́n ẹni kó fò kó rìn ṣòó, ẹlẹ́ẹ̀tì máa halẹ̀. Mímí kan ò ní mí. Ẹ̀yin tẹ́lẹ̀ pé ayé lájẹ wọ́ọ̀dì. Ẹ̀yin ní ẹ̀yin lẹ ti Sunday mọ́lé, ẹ̀ ń ṣí èrè. Orí yín ò pé. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀. Sàpátàtà làásítọ́, ètò bá ti lè lálejò, ó ti di takú arápá. Torí pé ọba ti sọ agbára nù. Ẹ ti ṣagbára nù. Láyé Olúgbọ́n, mo dábòrùn méje. Láyé Àrẹsà o, mo dábòrùn méje. Láyé Ọ̀ràngún Eléèlá, ayé Sàmídé o. Ẹ wá wọ̀n ènìyàn má ṣe ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ láyé àwọn ọba rere. Ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ojú yín dà. Ọ̀rọ̀ yín dàbí Ṣàngó ni tó jọba Olúkòso. Kàkà kíkú, àbá ọlọ́ṣẹ́ sọ, wọ́n ní kàkà kílẹ̀ ó ṣá.
kàkà kílẹ̀ ó kú ilẹ̀ àṣà. Ẹ má bínú, mo ṣe dé láti Agéjù ni. Ó ní lágéjù ní bàbá ti gbọ́gbé wọn. Lágéjù ní bàbá ti gbọ́gbé wọn. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kígbe lágéjù. Lágéjù ní bàbá ti dá wọn lọ́lá. Dá mi lọ́lá Jésù láàrin Agéjù ayé. Mo ní lágéjù ní bàbá ti gbọ́gbé wọn. Mọ́mí ò bá mi tẹ lọ́ọ̀fù lálẹ́ yìí. Lágéjù ní bàbá ti gbọ́gbé wọn. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kígbe lágéjù. Lágéjù ní bàbá fi dá wọn lọ́lá. Dá mi lọ́lá Jésù láàrin Agéjù ayé. Àwọn òṣòlówó olówó Èkó ló sọ gbogbo Èkó di tiwọn nìkan. Ọmọ fẹ́ lọ fún gómìnà, ìyàwó ń lọ sẹ́nẹ̀tì, ọkọ ń lọ pírẹ́sídẹ́ǹtì. Ṣé fẹ́ pa wá ni? Ẹ fẹ́ pomí ni? ọ̀rọ̀ rí rẹpẹtẹ. Ẹja wá Òjó Adé lọ. Tó dẹ̀ jẹ́ bàbá níyà Adédòkun, ẹ bá ń wá. Kí ló dé tẹ́ fi burú tẹ́ bògìrì? Kí ló dé tẹ́ ní ìwà ìkà lọ́wọ́? Kí ló dé tí àánú mẹ̀kúnnù ò ṣe yín gan? Torí pé ọ̀rọ̀ yín yà mí lẹ́nu o. À ń pe wèrè ní ó ń fapá ewúrẹ́ jiyàn. Máa gbọ́ ohun tí bàbá ẹ fẹ́ kọ́ o. Máa gbọ́ o. Mọ́mì mi àbátara mi kù, mi máa gbógun tira mi lórúkọ Jésù. Ogun ayé ò ní borí ẹ, ayé ò ní bá tiẹ̀ kú o. Gbogbo ohun tí ọ̀tá múra láti sọ ọ́ dì lórúkọ Jésù, ogun ọ̀run sọ́dà yẹyẹ. Ènìyàn lèèyàn máa jẹ́. Kí mo pè é? Ènìyàn lènìyàn á máa jẹ́. Mo lénìyàn lènìyàn á máa jẹ́. Ènìyàn ní ènìyàn á máa jẹ́. Ìwọ̀n kí aláwùrọ̀ ọmọ sí nílé. Ìwọ̀n kí ọkà sọ̀wà ògo rẹ̀. Ènìyàn ní ènìyàn á máa jẹ́. Ní ènìyàn á máa jẹ́. Ènìyàn ní ènìyàn á máa jẹ́. Ìwọ̀n kí aláwùrọ̀ ọmọ sí nílé. Ìwọ̀n kí ọkà sọ̀wà ògo rẹ̀. Ènìyàn ní ènìyàn á máa jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ fi Jésù hàn, kí ikú wo lẹ kú, wọ́n pokùnso. Ẹni tọ́jọ́ kí wọ́n bọnú àwọ̀ jẹun tán, ó lè jó gan lọ́tà oníkúpa ni. Ẹni tó fọkàn tó fọ̀rọ̀ àṣírí rẹ̀, ó lè jó gan ní apá. Ẹni tó ń bá sọ̀rọ̀ ayé rẹ̀ nì, mọ́mì bàbá ṣó rántí pé yàn ni. A máa jẹ bí wọ́n kí aláwùrọ̀ ọmọ sí nílé, bí wọ́n kí ọkà sọ̀wà ògo rẹ̀. Ènìyàn ní ènìyàn a máa jẹ. Ta ló wà láàrin yín tẹ́ ń sọ̀rọ̀ yẹn ná? Ẹni tọ́jọ́ pinnu papọ̀ láti ṣe iṣẹ́, òun gan ló tún bínú àti jẹ mọ́ ọ. Ta ló jọ sọ pé a fẹ́ jọ du pírẹ́sídẹ̀ǹtì ni, náà dẹ̀ ti ń wá ikú fún lọ́wọ́lọ́wọ́ bá. Ènìyàn ní ènìyàn a máa jẹ. Ènìyàn ní ènìyàn a máa jẹ. Bí wọ́n kí aláwùrọ̀ ọmọ sí nílé. Ẹ sọ fún Ọ̀ṣínbàjò pé kó má kú kékeré. Ènìyàn ní ènìyàn a máa jẹ. Wọ́n ti sanwó break crash ẹ̀ báyìí. Mo lénìyàn lèèyàn á máa jẹ́. Mọ́mì mo rí igedere ni. Owó papọ̀ tí ọkọ dání kan lọ ná owó yẹn jẹ. Ẹni tó ràn lọ́wọ́ tó ń Mo ní ẹni bá mọ Ọ̀ṣínbàjò. bójú gidi arúgbó dandan. Ènìyàn ní ènìyàn a máa jẹ. Ènìyàn ní ènìyàn a máa jẹ. Mo ní ẹlúkọ́ta rẹ̀ jábọ́. Wọ́n sì nílé bí wọ́n kí ọkà sọ̀wà ògo rẹ̀. Ènìyàn ní ènìyàn.
Ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń wí. Ègbé ni fún ẹni tí a kò fi sàn tó sì ń sọ. Láàárín ọ̀sán gẹ́gẹ́ ń gbà mò ń gbàdúrà. Bí wọ́n bá rojọ́ rẹ̀ kiri ní àìdára, máa wò bóyá ìwọ ni kò mọ ohun tó ń ṣe. Ènìyàn ní ènìyàn. Ogun ọ̀run fi hàn mí pé. Ènìyàn a máa jẹ. Bí wọ́n kí ọlọ́wùrọ̀ ò mọ̀ sí nílé. Bí wọ́n kí ọkà àsán òwà ògo rẹ̀. Ènìyàn ní ènìyàn a máa jẹ. Kejì. On the 16, 17, 18. Nínú oṣù kejì. On the 16, 17, 18. Ẹlùkọ́tà tí Vice President yín fẹ́ wọ̀, wọ́n ti sanwó ẹ̀, ó fẹ́ kú. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi pé kí n kéde rẹ̀ pé kó má bàa kúkú ẹlẹ́yà. A máa jẹ mo lẹ́nìyàn lènìyàn máa jẹ́ jàre. Mo léyàn lèyàn máa jẹ́ on the 17, 16, 17, 18. Ènìyàn lènìyàn máa jẹ́ o. Ènìyàn lènìyàn máa jẹ́ o. Mo máa ń kéde rẹ̀ báyìí. Ó dàbí àwàdà kìí ṣàwàdà. Mami máa tẹ lọ fún yẹn. Ọmọ ọba ti ṣetán àti jíṣẹ́ báyìí. Hallelujah. Ènìyàn lènìyàn máa jẹ́. Ṣí ọ̀rọ̀ yìí fún ẹlòmíì. Kírápù bẹ̀ yẹn. Èmi kì í ṣe olóṣèlú Yorùbá nation ni mi pọ́nbélé. Ẹni tẹjọ kí wọ́n bọnú àwọ̀ jẹun tán, ó lè jó nǹkan lọ́ta oníkúpa ni. Ẹni tó fọkàn tó fọ̀rọ̀ àṣírí rẹ̀, ó lè jó nǹkan ní apanimáyọ̀dá. Ènìyàn ní ènìyàn a máa jẹ. Ènìyàn ní ènìyàn a máa jẹ. Bí wọ́n kí ọlọ́wùrọ̀ ò mọ̀ sí nílé. Bí wọ́n kí ọkà àsọ̀wà ògo rẹ̀. Ènìyàn ní ènìyàn a máa jẹ. Àfáà tó wọlé fún Tinubu gbọ́ dáadáa. Àfáà tó lọ wọlé alúà fún Tinubu ó jẹ́ bọ́ta. Ṣíṣe iṣẹ́ òun gan ló tún gbiná àti jẹmọ́ra. Ẹni tó fà lọ́wọ́ gòkè tó dára fún òun gan ló dúró síbi àtakò rẹ̀. Ènìyàn ní ènìyàn a máa jẹ. Ènìyàn ní ènìyàn a máa jẹ. Bí wọ́n kí ọlọ́wùrọ̀ ò mọ̀ sí nílé. Bí wọ́n kí ọkà àsọ̀wà ògo rẹ̀. Ènìyàn ní ènìyàn a. Ẹ̀yin àfáà mẹ́ta tẹ wọlé alúà torí Tinubu ẹ jẹ́ bọ́ta. Èkíní nínú àfáà yẹn wà ní jẹ́ kí n dárúkọ bẹ̀. Tọkọtìyàwó tí wọ́n pa owó papọ̀ tí ọkọ dání kan lọ ná owó yẹn jẹ. Ẹni tó ràn lọ́wọ́. Ìkejì jẹ́ kí n pè é. Gbẹ́gi lójú igi arúgbó dandan. Ènìyàn ní ènìyàn a máa jẹ. Ìkẹta jẹ́ kí n sọ ibi tó wà. A máa jẹ. Bí wọ́n kí ọlọ́wùrọ̀ ò mọ̀ sí nílé. Bí wọ́n kí ọkà àsọ̀wà ògo rẹ̀. Ó jẹ́ bọ́ọ̀ta kíkú mọ́ ka ọmọlé alúà. Ọlọ́run ní sáfún yín ká bọ́ọ̀ta. Mama sọ ilé nìyàn ìwọ ọ̀rẹ́ mi. Apanimáyọ̀dà òun lọ́mọ ènìyàn. Bí wọ́n bá rojọ́ rẹ̀ kiri ní àìdára. Máa wo bóyá. Òkú ò lẹ́kọ̀ọ́ ó lọ sí igbó ọ̀rà. Ènìyàn a máa jẹ. Ènìyàn ní ènìyàn. Ṣé mo ti dárúkọ bẹ́ẹ̀ ni? Bí wọ́n kí ọlọ́wùrọ̀ ò mọ̀ sí nílé. Bí wọ́n kí ọkà àsọ̀wà ògo rẹ̀. Ènìyàn ní ènìyàn a máa jẹ.
kàbà ṣé mo ti dárúkọ bẹ́ẹ̀ ni. dákun wa ògo rẹ̀ kó tó fọ́ èsì ìrọ̀lẹ́ wọn lè já gbogbo méjì lóru dákun jẹ́ ojúmọ́ kó tó yọjú sí wọn. ènìyàn ní ènìyàn a máa jẹ ènìyàn ní ènìyàn a máa jẹ bí wọ́n kí ọlọ́run rọ̀ ọmọ sí nílé bí wọ́n kí ọkà sọ wa ògo rẹ̀. ṣé aṣọ bíi kẹta. a máa jẹ. wọ́n ní ẹ jáde. a máa jẹ. mo ní ẹ jáde jàre. ọ̀rọ̀ ọmọ sí nílé bí wọ́n kí ọkà sọ wa ògo rẹ̀. ènìyàn ní ènìyàn a máa jẹ. bàbá yẹn ní ṣé wọn ò ní máa lé ọkùnrin báyìí. hallelujah. ènìyàn lèèyàn máa jẹ kò tí ì tàn dáàdì ẹ má tí ì stop ẹ ènìyàn lèèyàn máa jẹ ẹ tún repeat ẹ fún mi mo sì ń bọ̀ ńbẹ̀ mò ń bọ̀ wà á pín ọ̀rọ̀ yìí lálẹ́ yìí try kó ṣí ẹ̀. ọ̀rọ̀ ọmọ sí nílé bí wọ́n kí ọkà sọ wa ògo rẹ̀. ènìyàn ní ènìyàn a máa jẹ. ènìyàn lèèyàn máa jẹ jàre. ẹni tẹjọ kí wọ́n bọnú àwọ̀ jẹun tán ó lè jó gan lọ́tà oníkúpa ni ẹni tó fọkàn tó fọ̀rọ̀ àṣírí rẹ̀ ó lè jó gan ní apanimáyọ̀dá. ènìyàn ní ènìyàn a máa jẹ ènìyàn ní ènìyàn a máa jẹ bí wọ́n kí ọlọ́run rọ̀ ọmọ sí nílé bí wọ́n kí ọkà sọ wa ògo rẹ̀. ènìyàn ní ènìyàn a máa jẹ. a ò sọ pé kí Bákàrè má jáde fún pírẹsidẹ́ǹtì ní tí Ọlọ́run sọ fún mi rèé. òun gan ló tún bínú àti jẹmọ́ ọ ẹni tó fà lọ́wọ́ gòkè tó dára fún òun gan ṣé o rẹ̀ ń tẹ lọ́ọ̀fù báyìí. ènìyàn ní ènìyàn a máa Bíbélì sọ pé ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń wí. jẹ bí wọ́n kí ọlọ́run rọ̀ ọmọ sí nílé bí wọ́n kí ọkà sọ wa ògo rẹ̀. ènìyàn ní ènìyàn a máa jẹ. ìṣípayá tí a fi hàn mí ni mò ń wí pa rẹ̀. bàá mi Bákàrè. ẹ lọ gbàdúrà dáadáa o kákọ́ bí yín ó má sọnù lójijì. ká má fi yín ṣe yẹ̀yẹ́ bíi ti bàbá Adébóyè. tí ọkọ dání kan lọ ná owó yẹn jẹ ẹni tó ràn lọ́wọ́ tó ń bá ọ jẹ. ẹ bá ń sọ fún bàbá mi nínú Olúwa Bákàrè sẹ́. ènìyàn ní ènìyàn a máa jẹ ènìyàn ní ènìyàn a máa jẹ bí wọ́n kí ọlọ́run rọ̀ ọmọ sí ní. mi ò ní ẹ má jáde fún pírẹsidẹ́ǹtì o. wa ògo rẹ̀. ènìyàn ní ènìyàn a máa jẹ. ṣùgbọ́n àkọ́bí yín máa sọnù. Mama sí mi lẹ́nìyàn ìwọ ọ̀rẹ́ mi apanimáyọ̀dà òun lọ́mọ ènìyàn bí wọ́n bá rojọ́ rẹ̀ kiri ní àìdára máa wò bóyá ìwọ ni kò máa ń tó. Ọlọ́run ní kó o bá òun pàdé ní ìdákẹ́jọ́jọ́ nínú yàrá kan ṣoṣo tí èèyàn kan ò ní síbẹ̀ lọ́jọ́ keje nínú oṣù kejì. bí wọ́n kí ọkà sọ wa ògo rẹ̀ ènìyàn ní ènìyàn a máa jẹ. ìwọ tó wà ń bímọ lórí rẹ ò ní gbàbọ̀dè. tí wọ́n bá sọ pé ẹ kú ìrọ̀lẹ́ ń bí o dákun wa ògo rẹ̀ kó tó fọ èsì ìrọ̀lẹ́ wọn lè jágò. bàbá Bákàrè Ọlọ́run ní kó o bá òun pàdé lọ́jọ́ keje nínú oṣù keje. a máa jẹ. àmọ́ bínú nínú oṣù kejì jàre. bí wọ́n kí ọlọ́run rọ̀ ọmọ sí nílé. ọjọ́ keje nínú oṣù kejì. ògo rẹ̀ ènìyàn ní ènìyàn a máa jẹ ènìyàn ní. nínú yàrá ìdákẹ́jẹ́ rẹ. bí wọ́n kí ọlọ́run rọ̀ ọmọ sí nílé bí wọ́n kí ọkà sọ wa ògo rẹ̀ ènìyàn ní ènìyàn a máa jẹ ènìyàn ní ènìyàn a máa jẹ ènìyàn ní ènìyàn a máa jẹ ènìyàn ní ènìyàn a máa jẹ. hallelujah. wọ́n ní kéde ẹmu màmá gbélé ìwálẹ̀ kẹ́ bá lè gbọ́. bàbá Kúmúyì ṣé Kúmúyì lórúkọ wọn bàbá Deeper Life. wọ́n ní sọ fún yín pé kẹ́ ẹ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ ìjọ yín pátá láì jẹ́ bẹ́ẹ̀ dádì ẹ̀ ń lọlé. bí wọ́n kí ọkà sọ wa ògo rẹ̀ ènìyàn ní
ń lọlé. Ẹ palẹ̀ ilé yín mọ́ jàre. Bàbá Kúmúyì wọ́n ní kẹ́ apologize fún gbogbo ọmọ ìjọ yín láì jẹ́ bẹ́ẹ̀ ẹ ń lọlé. Èmi ò mọ ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ wọn o. Ọlọ́run bá mi sọ̀rọ̀ ní aago 3 kù ìṣẹ́jú 5 lénìí. Lórí àbẹ́kù ọ̀pẹ tí mo jókòó sí nínú ibi iṣẹ́. Ẹni tó jókòó ní papọ̀ láti ṣe iṣẹ́, òun gan ló tún bínú àti jẹmọ́ ọ. Ẹni tó fà lọ́wọ́ gòkè tó dára fún, òun gan ló dúró síbi àtakò rẹ̀. Gbogbo ọmọ Yorùbá nation dà. Àwọn ọmọ Yorùbá nation dà. Bí wọ́n kí Ọlọ́run ọmọ sí nílé, bí wọ́n kí ọ̀ká sọ́wọ́ ògo rẹ̀. Ọlọ́run ní ká lọ gba àwẹ̀ ọjọ́ kan bíríbírí ọjọ́ kan màá dẹ̀ sọ bá ṣe máa gbà á. Àwẹ̀ tí ò lé ní jàre. Ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń wí jàre. Ẹ̀yin wòlíì wa, ẹ̀yin pásítọ̀ ẹ lọ wádìí ọ̀rọ̀ yìí wò. Ó bá kọ́ tí ọkọ dání kan lọ ná owó yẹn jẹ. Ẹni tó ràn lọ́wọ́ tó ń bá ọ jẹ́ kiri. Tẹni bẹ́gi lójú ibi arúgbó dandan. Ènìyàn ní ènìyàn á máa jẹ. Ènìyàn ní ènìyàn á máa jẹ. Bí wọ́n kí Ọlọ́run ọmọ sí nílé. Bí wọ́n kí ọ̀ká sọ́wọ́ ògo rẹ̀. Ènìyàn ní ènìyàn á máa jẹ. Àwọn ọmọ Yorùbá nation dà. Mama sí nílé níyàn ìwọ ọ̀rẹ́ mi. Apanimayọ̀dà òun lámọ́ ènìyàn. Bí wọ́n bá rojọ́ rẹ̀ kiri ní àyídá. Ọlọ́run ní ká bá òun pàdé nínú àwẹ̀ ọjọ́ kan. Ènìyàn ní ènìyàn á máa jẹ. Ènìyàn ní ènìyàn á máa jẹ. Bí wọ́n kí Ọlọ́run ọmọ sí nílé. Bí wọ́n kí ọ̀ká sọ́wọ́ ògo rẹ̀. Ènìyàn ní ènìyàn á máa. Wọ́n ló máa ń jẹun láàárọ̀ tó bá ti jẹun láàárọ̀. Wàá dẹ̀ jẹ oúnjẹ yẹn títí di aago 12 kù ìṣẹ́jú 5. Tí wọ́n bá sọ pé ẹ kú ìrọ̀lẹ́ ń bí o. Wàá jẹ oúnjẹ gbogbo àkókò ọjọ́ tá a bá máa sọ ọjọ́ yẹn sìn. Láti àárọ̀ tó bá ti jí wàá jẹun títí di aago 12 kù ìṣẹ́jú 5. Ènìyàn ní ènìyàn á máa jẹ. Bí wọ́n kí Ọlọ́run ọmọ sí nílé. Bí wọ́n kí ọ̀ká sọ́wọ́ ògo rẹ̀. Ènìyàn ní ènìyàn á máa jẹ. Ènìyàn ní ènìyàn. Táago 12 bá ti lù lọ́sàn-án gangan ọjọ́ náà ó tún láǹfààní àti Bí jẹun. wọ́n kí ọ̀ká sọ́wọ́ ògo rẹ̀. Ènìyàn ní ènìyàn á máa jẹ. 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 Mami, ó tún di àárọ̀ ọ̀la láago 12 ti ọjọ́ kejì. Tó bá ti gba àwẹ̀ yẹn látago 12 ọ̀sán tèní, ó tún di aago 12 ọ̀sán ọ̀la kó o tó sọ̀kalẹ̀. Bí wọ́n kí Ọlọ́run ọmọ sí nílé. Bí wọ́n kí ọ̀ká sọ́wọ́ ògo rẹ̀. Ènìyàn ní ènìyàn á máa jẹ. Ọlọ́run ní kí gbogbo Yorùbá nation pátá. Ènìyàn ní ènìyàn á máa jẹ. Bí wọ́n kí Ọlọ́run ọmọ sí nílé. Bí wọ́n kí ọ̀ká sọ́wọ́ ògo rẹ̀. Kí a fi àwẹ̀ ọjọ́ kan ṣoṣo yìí bá òun rìnrìn àjò. Àdúrà tán ní àgbàre. Ó lè jó gan lọ́tà oníkúpa ni. Ẹni tó fọkàn tó. Alágbára tó wà nídìí alágbára tó ń fagbára da ilẹ̀ Yorùbá láàmú. Ènìyàn á máa jẹ. Ènìyàn ní ènìyàn Àwọn tó pera wọn lẹ́bọ̀rà tó pera wọn lóòṣà ilẹ̀ Yorùbá. nílé. Bí wọ́n kí ọ̀ká sọ́wọ́ ògo rẹ̀. Ènìyàn ní ènìyàn á máa jẹ. Èmi Ọlọ́run jẹ́ gbẹ̀mí ẹ̀.
èmi ò sáà dárúkọ o. Èmi ò mọ lágbára tí ń fagbára dá lágbára tí ń fagbára dalẹ̀ Yorùbá láàmú. Mi ò mọ wọn tó wà níbi àtakò Sunday. Èmi ò mọ àwọn àjẹ́ àgbáyé tó sọ pé dá Sunday dúró. Ṣùgbọ́n mo mọ Ọlọ́run Elédùmarè tó pè mí tó rán mi níṣẹ́. Mo mọ Ọlọ́run tó jí òkú Lásárù dìde. Mo mọ alágbára tó na ọ̀pá sí òkun tí òkun pín sí méjì. Mo mọ alágbára tó fi àánú lajú Bátílémọ̀nù afọ́jú. Mo mọ alágbára tó já ìdè ọwọ́ Pétérù àti ti ẹsẹ̀ àti ti Sáílà jáde. Ìyàwó tí wọ́n pa owó pa ọ̀ tí ọkọ dání kan lọ ná owó yẹn jẹ ẹni tó ràn lọ́wọ́. Mo mọ Ọlọ́run tó fi kẹ̀kẹ́ iná gbé Èlíjà gùnkè. Ènìyàn ní ènìyàn á máa jẹ ènìyàn ní ènìyàn. Ìwọ tó ń gbọ́ mi lálẹ́ yìí àdúrà ò ní ṣe tiẹ̀ tì. Bí wọ́n kí ọkà sọ́wọ́ ògo rẹ̀. Ta ló pè lẹ́nìyàn tí ń fagbára bagbára jẹ́ lárí ayé rẹ lórúkọ Jésù ogun ọ̀run jàkulẹ̀. Mo ní ẹ sọ fún Ọ̀ṣínbàjò kó ṣọ́ra ní on the 16, 17, 18 February. Mama sùn ilé nìyàn ìwọ. Kó má bàa kú ikú òjijì sínú ẹlikọ́tà. Ènìyàn bí wọ́n bá rojọ́ rẹ̀ kiri ní àìdára máa wò bọ̀ ìwọ ni kò mọ ohun tó ń ṣe. Ènìyàn ní ènìyàn á máa jẹ. Mo ní kí a sọ fún bàbá pásítọ̀ pé a ò ní ó má jáde fún ìbò ṣùgbọ́n kó lọ gbàdúrà fún Ọlọ́run kó má bàa sọ àkọ́bí ẹ̀. Ènìyàn ní ènìyàn á máa jẹ. Ọjọ́ keje nínú oṣù kejì ni wọ́n pè é. Tí wọ́n bá sọ pé ẹ kú ìrọ̀lẹ́ ń bí o dákun wa ògo rẹ̀ kó tó fọ èsì ìrọ̀lẹ́ wọn lè jágò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ bàbá pásítọ̀ ẹ kéde fún mi. Ènìyàn ní ènìyàn á máa jẹ ènìyàn ní ènìyàn á máa. Ọlọ́run ní kó bá òun pàdé lọ́jọ́ keje nínú oṣù kejì nínú yàrá ìdákẹ́jẹ́jẹ́. Ènìyàn ní ènìyàn. Èmi ò mọ yàrá ìdákẹ́jẹ́jẹ́ tó ní. Ènìyàn á máa. Èmi ò mọ bí tó ti ń bọ́ lọ́run rẹ̀ pàdé. Òwúrọ̀ ò máa sí nílé bí wọ́n kí ọkà sọ́wọ́ ògo rẹ̀. Ènìyàn ní ènìyàn á máa jẹ. Ẹ bá mi kéde rẹ̀ fún. Á máa jẹ ènìyàn ní ènìyàn á máa jẹ. Ẹ sọ fún bàbá Kúmúyì Ènìyàn ní ènìyàn. pé kó apologize sí gbogbo ìjọ rẹ̀ pátá nítorí pé kó má bàa relé láìpẹ́ yìí. Ènìyàn ní ènìyàn á máa jẹ ènìyàn ní ènìyàn á máa jẹ. Gbogbo ọmọ Yorùbá nation Ọlọ́run ní ká fi ààwẹ̀ ọjọ́ kan biribiri kan ẹ gbà bẹ́ẹ̀ ti gbà látago 12 ọ̀sán wàá jẹun títí di aago 12 kù ìṣẹ́jú 5 lọ́sàn. Láti aago 12 yẹn ó di aago 12 ọ̀sán ọjọ́ kejì kó o tó bírèkì ká sọ fún Ọlọ́run pé Olúwa alágbára tí ń lo agbára lé wa lórí ní ilẹ̀ Yorùbá Olúwa ó lóun fẹ́ mú lọ. Àwọn alágbára òwú Ọjọ́ kí wọ́n bọnú àwẹ̀. àwọn ẹbọra òkòkò Gan lọ́tà ó. àwọn àjẹ́ ayé Ẹni tó fọkàn tán. àwọn tí wọ́n pera wọn ní nǹkan Ẹni tó gan. àwọn tó pera wọn láyé Ènìyàn ní àwọn tó pera wọn lóòṣà àwọn tó pera wọn lẹ́bọra inú igi jẹ. àwọn tó sọ pé àwọn ganan ni ẹ̀mí wọn Ọlọ́run lòun ṣe tán àti mú wọn kú. Ẹ sọ̀rọ̀ Yorùbá nation. Ọlọ́run Elédùmarè ló rẹ́ mi tí mo jíṣẹ́ yìí o. Ọ̀pọ̀ láti ṣe iṣẹ́ òun gan. Ọrùn mi sì máa. Ẹni tó fà lọ́wọ́ gòkè tó dára fún. Àìmọye èèyàn tó ń sọ lọ́kàn rẹ̀ pé ẹ jẹ́ kó Ọ̀ṣínbàjò ó kú jàre. Ènìyàn ní ènìyàn á máa jẹ ènìyàn ní. Ọlọ́run kì í ṣèyàn. Bí wọ́n kí aláwùrọ̀ ọmọ sí. Iṣẹ́ tá a bá rán ikọ̀ kì í pa ikọ̀. Ọwọ́ ògo rẹ̀ Iṣẹ́ tá a rán mi ni mo jẹ́. máa jẹ. Mi ò ní ìdí owó Ọ̀ṣínbàjò. Mi ní ìdí owó bàbá pásítọ̀ tó fẹ́ di president. Ìsì ní ìdí owó Kúmúyì. Òkìkí wọn kọ́ ló máa sọ mí di ńlá.
ṣùgbọ́n a ní kéde rẹ̀ fún wọn ni. Tán bá gbàgbọ́ wọn ó la ìrìn àjò náà kọjá. Ṣùgbọ́n tán bá dẹ̀jà wọn ò rí Elédùmarè mọ̀nàmọ́ná tí ṣojú ọ̀run mọ̀nà. Àrá ńlá tí sẹ́ni jù tí gbogbo ìjù mì tìtì. Ọlọ́run ọ̀gá ògo ni. Ó ní Bíọ́dún mo ní sáà. Ó ní tó o bá sọ èyí máa gbójú ẹ̀. Ẹ sì mọ̀ pé Ọ̀ṣínbàjò ṣọ̀rẹ́ mi. Ẹ sì mọ̀ pé àwọn bàbá pásítọ̀ ṣọ̀rẹ́ mi. Torí ọmọdé ẹlẹ́ẹ̀kẹ́ èébú ni. Mo ní Olúwa kí ló dé tó wá jẹ́ pé mi ló rán níṣẹ́ yìí. Èmi ò ní nǹkan ṣe pẹ̀lú ìbò àti ohun tí wọ́n fẹ́ ṣe. Ṣùgbọ́n mi ò mọ tí àrà tí ó fẹ́, mi mọ tí Ọ̀ṣínbàjò fi ń hun ẹlẹ́dàá rẹ̀. Mi ì sì mọ tí Ọlọ́run fẹ́ lò ó fún. Ẹ dákun ẹ bá mi ṣí ọ̀rọ̀ yìí, ẹ sọ fún admin kó gbé sórí YouTube. Ẹ jẹ́ ó tètè kàn wọ́n lára kó tó di pé ọjọ́ tí Ọlọ́run dá fún wọn. A ò sọjọ́ fún mi. A sọ ọjọ́ tí Bákàrẹ̀ fún mi. Ọjọ́ keje inú oṣù kejì. A ò sọ tí bàbá Kúmúyì fún mi. Wọ́n kà ní kó apologize ni. Èmi ò mọ ìdí tán ní kó fi apologize. Ṣùgbọ́n kó má bàa relé. Ọlọ́run ní kó má ṣe pé òun máa pè lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá dẹ̀ ti ṣe tán kó máa lọ ni. Hallelujah. Mo jíṣẹ́ fún yín. Ọrùn mi máa o. Gbogbo Yorùbá nation. Ẹ múra láti gba àwẹ̀ yìí. Mo gbàgbọ́ nínú Ọlọ́run májẹ̀mú. Ẹni ìpè mi tí mi ò lè filẹ̀ láíláí. Kò sí ń dà mí, kò ń da májẹ̀mú rẹ̀ pẹ̀lú mi. Tó bá ti wí bẹ́ẹ̀ tí mo bá wí, mami, ẹ máa retí èsì ẹ̀. Èyí tó bá dẹ̀jà, ẹ máa retí èsì ẹ̀. Bí Olúwa ti ń bẹ tẹ́mi rẹ̀ wà láàyè, mo fi Ọlọ́run, ó ní ká má fi ohunkóhun tó ń bẹ nínú pẹpẹ búra. Ṣùgbọ́n mo fi Ọlọ́run ẹ̀rí tí mò ń sìn, mo fi ṣẹ̀rí ọ̀rọ̀ mi. Láago 3 kù ìṣẹ́jú díẹ̀, ó dé, mo tún wà nínú mọ́tò. Mo ń gbàdúrà fẹ́yàn kan bí mo ṣe ń lọ ni. Mo tún gbọ́ bí mo ṣe ń drop call yẹn báyìí. Ó ní lọ jáde, kò yẹ kí n wá síbi tí mo wá ṣe program lálẹ́ yìí. Ẹ rí i pé mo yágbó àti wà nínú ẹ̀ látàárọ̀. Gbọ́ jẹ́ ń súre fún ọ kí n tó máa lọ. Ọba ń kú. Wọ́n ń pa wọ́n bí ẹni paṣu pa bí ẹni padìyẹ. Ẹ rí i pé ilẹ̀ yìí ti mẹ́hẹ̀. Lórúkọ Jésù, a ò ní fẹ̀jẹ̀ rẹ tẹ ilẹ̀ yìí. Nínú àwọn tí Tinubu máa fi ra ilẹ̀ padà. Lórúkọ Jésù, ẹ̀jẹ̀ rẹ ò ní ṣe ń bẹ̀. Mi ì fi bàjẹ́. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá ba ènìyàn jẹ́, a ó bà á jẹ́ kanlẹ̀kanlẹ̀. Bóyá àwọn kan náà ń dọ́wọ́ wú fúnra wọn tán sọ pé ẹja fi ràn án lọ́wọ́ kó ba lè dórí àléfà. Òfòlẹ́ ó ṣe o. Ẹ̀yin àfáà mẹ́ta Ọlọ́run ní sọ fún yín tí yín ò tiẹ̀ kàn mí púpọ̀ torí mọ̀ pé ó padà ṣègbé ni. Tó bá jẹ́ pásítọ̀ ni màá kúkú sọ. Ìgbà tí pásítọ̀ náà ṣe rádaràda tó ń gbàdúrà tó ń ṣìdí ẹ̀yìn Olúwa ńlá gba yẹ̀yẹ́ ní fi ń ṣe. Hallelujah. Èmi ò ní àdúrà rẹ̀ ò ní gbà. Ṣùgbọ́n ìyà tẹ́ ẹ̀jẹ̀ panaba ìyà. Gbọ́ ẹ̀yin àfáà tẹ́ kóra yín jọ tẹ́ lọ wọlé àlùà. Láago kan náà lẹ́sìn sọ pé ẹ bọ́ ọ̀tà. Àwọn ọlọ́wọ́ ike ti dé, wọ́n fẹ́ fúláàgì, wọ́n ti mọ̀ pé a ti fẹ́ táṣírí wọn. Wọ́n mọ̀ pé ọmọ ọba ti fẹ́ tú àṣírí wọn. Mo ní àṣírí tú. Àkàrà ti tú epo àti ráṣírí wọn. Igbó ọ̀rà èmi ò débẹ̀ rí ìsìn mọ́bí tó ń jẹ́ bẹ́ẹ̀. Káàbà Ọlọ́run sọ pé ó ní Bíọ́dún ó ní wo igbó ọ̀rà mo dẹ̀ wò báyìí.
mo ní kí la ń ṣe mẹ́dàdí tó fẹ́ lọ wọ tó ò bá tí lọ ojókòó má lọ o torí pé lọ́jọ́ kejì ọjọ́ méje ló fẹ́ wọlé alúwa yẹn ọjọ́ kejì ló máa kú Ọlọ́run ní kò sí rẹ́mẹ́dì sà àfi kó o má wọlé gbọ́ dáadáa ẹ ò tí ì wọlé o ṣùgbọ́n ẹ ti fẹ́ gbéra báyìí ẹ fẹ́ máa lọ gbó ọ̀rà wọ́n ní tó o bá ti wọlé ikú ká ọmọ ayi ara Kogi ni wọ́n ń gbé ìsàlẹ̀ Èkó náà ló ń gbé o àfáà yẹn ìsàlẹ̀ Èkó ni wọ́n ń gbé Kàbà ló dẹ̀ fẹ́ lọ olóòfẹ́ lọ wọlé alúà ọjọ́ tí ìwọ bá jáde màlúù dúdú ló fẹ́ pa wọ́n ní o má lọ o dáàdì ṣé iṣẹ́ àfáà tó sì ń ṣe o sì fẹ́ máa gbowó sí ó dẹ̀ sì fẹ́ máa jẹ àwọn mùdùmùdùn dáàdì ẹ má lọ o dáàdì àfáà wa sàlámù àlékún ẹ dákun ẹ má lọ o ẹ má lọ o wọ́n ní àṣàlá ìlú àwa lù ọ́ ń bẹ́ o tani tún pe ọmọ ọba báyìí wọ́n ní àṣàlá ìlú yóò lù ọ́ mọ́ bẹ́ẹ̀ o dákun jáwọ́ Kàbà náà ni o ti fẹ́ lọ wọlé alúwà yẹn báwo wàá torí pé mo dárúkọ Kàbà kó sọ pé wàá wọ̀ lẹ́kọ̀ọ́ ikú ló kù that is nù ìkẹta ṣé kí n sọ ṣé kí n sọ kẹta ni ẹ dákun ta ló fẹ́ rán mi létí ìkẹta mo ti sọ igbó ọ̀rà mo ti sọ Kàbà ìkẹta ńkọ́ tí mo ti sọ ni ìwọ wí Kwara àbí ìwọ ló sọ bẹ́ẹ̀ o èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ ìwọ ní Ìlọrin ìlú tí kìí ṣe fìtínà o ìlú tó jìnnà síná tó súnmọ́ àlìkámọ̀ abáwọlẹ yìí máa sọ Ìlọrin kìí sílùú fìtínà ni Ìlọrin tó jìnnà síná tó súnmọ́ àlìjánà àwọn ò ṣe rádaràdá ń bẹ̀ wọn ò ṣe rádaràdá lọ́hùn mo sì mọ àwọn àfáà mi àwọn àfáà dáadáa àwọn àfáà tá ń bẹ lọ́hùn bí àwọn àfáà Bello àwọn àfáà nu àwọn àfáà tí wọ́n ń ṣe rádaràdá nu tá sì mọ bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá lórúkọ Jésù ọlá ẹ̀mí yín á gùn bàbá ẹ ò ní sọnù wo Ọlọ́run mọ̀ wọ́n o ìwọ tó bá wá fẹ́ torí owó pòópa màlúù ó fẹ́ lọ di àáfàá pírẹsidẹ́ǹtì òfòlẹ́ ó ṣe o èsì pè bẹ́ẹ̀ torí ikú ti wà lẹ́ẹ̀kọ́ ọ́ àáfàá kẹta èkì sọ mí ní sọ bí tẹ́ ti fẹ́ lọ ṣe tọ̀dọ̀ yìí ṣùgbọ́n Alábà sáìdì Alábà Ràgó ni Ọlọ́run pè pé ó wà ibo ló ń jẹ́ Alábà Ràgó wọ́n ní sáìdì ọ̀nà báyìí ọ̀nà Bàdágìrì ní ẹnìkan sọ fún mi pé ó wà gbà mo kàdédé bèrè lọ́sàn-án mo ní ẹ dákun ìgbà tó dago méjìlá tí Ọlọ́run sọ ń pa rẹ̀ fún mi ní dúró ibo ló ń jẹ́ Alábà wọ́n ní Ọ̀yánàbà wọ́n ní Alábà Ràgó wọ́n ní ibo ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ mi gọ́gù ká tó mọ̀ pé ibi Àlásù yunifásitì yẹn pé sáìdì bẹ̀ ni wọ́n ní bẹ̀ ni àáfàá yẹn wà wọ́n ló sì gbóná dáadáa ó fẹ́ torí Tinubu ó fẹ́ wọlé alúwa ẹ sà ẹ má kú o ẹ má kú o thank you jare Fatima Ààrẹ God bless you torí pé Ọlọ́run tó pè mí o ìpè yóò láyé já ìpè yóò èlé kú mo sọ fún mi mo ti jáde lágejù ìtọ́lọ́run bá sì rán mi ni n ó sọ n ò ní wíwíkúwì n sì ní wí ìtọ́lọ́run ò sọ mo tún sọ I repeat it one more mi ń lákọọ́lẹ̀ rẹ̀ tó sì jí mi pẹ́pẹ́ n ó sọ fún ọ n ó gbàdúrà fún gbogbo yín Bọ́láńlé Adégòkè lórúkọ Jésù Ọlọ́run gbàdúrà fún ọ ò ní dí rádaràda ò ní tọrọ jẹ mo ti ń lọlé náà nù ìran yẹn ni mo wá sọ sórí ọba tó kú a ó máa sọ ń pa rẹ̀ ní sáìdì Ewékorò lọ́la àwọn ọba Àkámọ́ Olítorí Olílarò ẹ mọ́ sàṣùpara o
ẹ bọ́ sàṣùpara o ká má gborí adé ká má lọ gbé sórí ìta mẹ́ta pápá. Isaac mo gbàdúrà fún ẹ, orí ẹ ò ní gbàbọ̀dé. It is well with you all. Lẹ́ẹ̀kan sí kí tó máa lọ, ẹ dákun ẹ bá ń sọ fóṣùbàjò ọ̀ṣìnbàjò àbí kí lẹ́ ń pè ọ̀sìnbàjò ní tó bá wù ẹ́ pé ẹ wá ẹ tó bá kù sí bí ọ̀rọ̀ tẹ́ni. Ẹ ní 16, 17, 18 kó má wọ fúláìtì o. Wọ́n ti sanwó ọjọ́ ikú ẹ̀ di ọjọ́ náà, mí ì sì mẹ́ni náà. Ṣùgbọ́n ọjọ́ tí wọ́n fẹ́ pa nìyẹn, ọjọ́ tí àmì ẹ fẹ́ sọnù. 16, 17, 18 bí mo ṣe wí láyé ìgbà tí Sunday rèé o, mo tuntun ríran míì báyìí o, mo tún kéde rẹ̀ o. Ayé bá mi pásítọ̀ wọ́n làwọn fẹ́ di president in 2023, èmi ò mọ̀ o, ṣùgbọ́n mo rí i ní o, Ọlọ́run sọ fún mi ní o. Ó ní kó o bá òun pàdé ní ọjọ́ keje nínú oṣù kejì, láì jẹ́ bẹ́ẹ̀ ẹ sọ àkọ́bí yín nù bí Olúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ wà láàyè, mí ní parọ́. Yín sì béèrè kankan, àbí mo ní ẹ mówó, àbí mo ní kẹ́ fi pè mí sórí nọ́mbà yìí tẹ́ bá fẹ́ pè mí, mí ní ẹ pè mí o. Ẹ̀yin wòlíì tí mò ń dárúkọ, mí ní ẹ pè mí, ẹ ní ìdí àti pè mí, ṣùgbọ́n ẹ lọ ṣe tí Ọlọ́run ní kẹ́ ẹ ṣe. Ọlọ́run ní kó o bá òun pàdé, mí mọ kankan tó fẹ́ bí bá pàdé, mí sì mọ bó ṣe ń bọ́ Ọlọ́run rẹ pàdé, ṣùgbọ́n bá Ọlọ́run alààyè pàdé yóò sọ tó ṣe fún ọ bó ṣe wí fún mi nù ni. Your name is David, sir, please pray for me. Ọlọ́run gbàdúrà fún ọ, àdúrà rẹ yóò jẹ́ ìtẹ́wọ́gbà, ògo Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ, ó ní sọnù, gbogbo ogun ọ̀tá ilé bàbá ilé ìyá lórí rẹ Olúwa yí dànù. Àmín ni ó ṣe. Evangelist Akínyẹmí, mami ẹ má bínú, mo rí kọ́ yín bọ̀ tí mo wà lóyún iṣẹ́ agbára lọ́wọ́, mi lè gbé kọ́ lákòókò náà, ẹ má bínú sí mi. Jésù yóò wà pẹ̀lú yín. Ẹ sọ fún bàbá Kúmúyì, Ọlọ́run ní kó apologize fún àwọn ọmọ joy bóyá ní Sunday sọjọ́ fún mi, ṣùgbọ́n kó kà sọ pé ẹ má bínú gbogbo ìjọ, ó tán. àdínú mi ò mọ tó ṣe o, gbọ́n Ọlọ́run ní kó sọ pé Olúwa kó sọ pé ẹ má bínú sí mi ẹ̀yin ìjọ, lẹ́yìn ẹ̀ yóò gbé lálàáfíà, ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ yóò pàdánù, iṣẹ́ rẹ̀ yóò sì jóná tí ò bá gbọ́ dáadáa. Hallelujah. Ẹ dákun yín ní jígí o, yín sì lè máa ránjú mọ́ fóònù o. Hallelujah o. Abíọ́lá, mo gbàdúrà fún yín o, àdúrà yín á gbà o, ntẹ́ ńkọ́ mi ò mọ̀ o, yín sì rí o, torí ojú mi ò ríran dáadáa o, yóò dára fún yín o, ìtìǹbárí ni mo kà o, God bless you, ẹ kú iṣẹ́ Olúwa sà. Johnson Ajíṣafẹ́, Ọlọ́run á gbọ́ àdúrà rẹ. Prince Adédàpọ̀ ọmọ ètù, Ọlọ́run á gbọ́ àdúrà yín o, ẹ̀rá àánú gbà o. Sulaimani Adéwálé, àdúrà yín á gbà o, ẹ̀rá àánú gbà, ẹ ṣeun púpọ̀ bí ẹ ṣe ń tẹ̀lé mi lẹ́yìn, ogun ọ̀run kó máa bá yín rìnrìn àjò. Mo sọ wáyé kúbu dàlíńdà tálíà tàṣe kúbu wáyé tí mú díàlà látẹ̀ní lọ, gbogbo ọkàn torí àmì ṣe ò ní tọrọ jẹ kẹ́yìn ayé rẹ̀, gbogbo alágbára tó ní ò ní lọ lórúkọ Jésù idà kó bá wọn. Ẹ gba àwẹ̀ yìí, ọjọ́ wo ni àwẹ̀ yìí? Ọjọ́ Wednesday tó ń bọ̀, ọjọ́ Wednesday tó ń bọ̀, ọjọ́ Wednesday tó ń bọ̀, ọjọ́ Wednesday tó ń bọ̀ láwẹ̀ yìí o. James pastor mi, lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú ẹ̀mí yín, ẹ ò ní sọnù. Sam, God bless you, pè mí sórí nọ́mbà yìí tó bá fẹ́ kí n pray fún ẹ. Mọ́mí àwọn kan máa ń jí pè mí láago 5, ẹlòmíà pè mí láago, ṣé pastor ò ní sinmi ni? Ẹ dákun ẹ máa wo time tẹ́ máa pè pé ẹ máa fi tèmi náà sí ti yín.
tí mi bá wá gbé ẹ máa wá bú mi ẹ dákun ẹ má bú mi mọ́ àwa ò ṣí fún pásítọ̀ àwa ò ṣí fún wòlíì àgàbẹ́ kó gbàdúrà fún wa ni ẹ dákun ẹ má bínú sọmọ ọba èrò ló pọ̀ ọ̀nà sì pọ̀ ìyàwó ó jẹ ọmọ ó jẹ àdùnmí ó gbowó sùn. Ọlọ́run yóò gbọ́ àdúrà àbúrò yín o ẹ ó ra àánú gbà o ọlá lórúkọ Jésù Ọlọ́run kó gbọ́ àdúrà fún ẹ o Aisat Motúráyọ̀ Gíwá God bless you wàá ra àánú gbà ó ní sọnù àánú Ọlọ́run yóò bá ọ gbé wàá ṣe rere bẹ́ẹ̀ l'Olúwa wí. Ìdẹ́ ń gbàdúrà fún gbogbo yẹn ayérayé ọba tó pọ̀ nípa àti agbára nọ́mbà yẹn rèé 080 57 45 58 03 080 57 45 58 03 082 57 45 58 03 082 57 45 58 03 yóò dára fún yín o àìrá àánú gbà o ògo Ọlọ́run yóò wà pẹ̀lú yín ẹ ò ní sọnù ẹ ò ní sọmọnù ẹ ò ní sáyànù gbogbo ilé yín ogun ọ̀run dúró tì yín ẹ̀mí mọ́ kó gbé yín ró agbára májẹ̀mú agbára ìpè kó dúró tì yín o ẹ ò ní gbà orí yín ò ní gbà bòdè ayé yín ò ní gbà bòdè gbogbo alágbára tó ní ibo lẹ fẹ́ gbégbà iná kó mú a ò ní fẹ́ jẹ ríra ilẹ̀ yìí gbogbo alágbára tó ní ibo lẹ fẹ́ gbà lóru èyí o lọ́sàn-án ni láàárọ̀ ni àkókò tó wù kó máa gbọ́ mi lórúkọ Jésù ogun ọ̀run kó dúró tì ọ́ kó rú ọ lágbára ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ó yá kó dáàbò bò ọ́ ààbò ilẹ̀ Gósẹ́nì kó wà lórí rẹ kó wà lórí aya kó wà lórí ọkọ kó wà lórí ọmọ gbọ́ ìmọ̀ òkùnkùn ìmọ̀ oṣó ìmọ̀ àjẹ́ ó yá yí dànù ó yá yí dànù ó yá yí dànù lẹ́ Sunday lórúkọ Jésù ogun ọ̀run o kó mú ọ jáde aláàánú kó dìde fún ọ Yorùbá nation ọ̀run o tẹ̀síwájú mẹ́ adúpẹ́pẹ́ ti ṣe ògo ní forúkọ yín mo ní ògo ní forúkọ yín ògo ní forúkọ yín Olúwa mo gbàdúrà ọmọ ọba má jẹ́ ó sọnù ọfà àṣìṣe má jẹ́ ó bà mẹ́ ìwọ náà gbà lálẹ́ kó tó sùn gbogbo àkókò tó bá fẹ́ sùn mọ́ mi wàá forí rẹ balẹ̀ lẹ́ẹ̀kan wàá gbójú rẹ sókè sí Olúwa Ọlọ́run Ẹlẹ́dàá rẹ wàá sọ pé Olúwa ọfà àṣìṣe má jẹ́ ó bà mẹ́ wàá gbà dáadáa Olúwa ọfà àṣìṣe èyí tó bá bàbá mi tí ò yáre lọ ọfà àṣìṣe tó bá ilé àwọn ilé wa lọ́kùnrin tí kì í jẹ́ kán lọ ọfà àṣìṣe tí ń bá àwọn obìnrin tí kì í jẹ́ kán kọjá dé síbi ògo èmi o gbogbo ọfà àṣìṣe tá a ti ta mí ó yá kó jáde ó yá kó jáde ó yá kó jáde ó yá kó jáde lórúkọ Jésù gbogbo ọfà àṣìṣe lára rẹ lórí ọmọ rẹ lórí aya rẹ lórí ọkọ rẹ ó yá jáde ẹ̀gún oyin náà gbé mi pàdé mi lóru láago kan mo máa padà wá sórí péjì yìí láago kan sí aago káàbọ̀ má mà sùn a fẹ́ gbàdúrà ẹ̀gún àti èpè a fẹ́ rẹ̀ dànù lórí ìwọ àti ìwọ tó ń gbọ́ mi ẹ̀gún àti èpè kò ní já ọ ẹ jájọ pàdé láago kan òru èní ó kù dí aago mọ́kànlá ṣe kọjá ni a fẹ́ lọ fara lélẹ̀ díẹ̀ aago kan àdúrà yẹn máa le gan aago kan lẹ́nìí a fẹ́ gbàdúrà ẹ̀gún àti èpè ó máa fayé rẹ̀ lẹ̀ wàá rájẹ jẹun bẹ́ẹ̀ l'Olúwa wí ẹ̀gún àti èpè tó bógun ayé wọlé etí ènìyàn sọ àbí tó jogún nínú ìran àbí tó bá pàdé nílé ìyàwó àbí tó bá pàdé nílé ọkọ má mísì ẹ̀ aago kan ẹjẹ́ àjọ pàdé nẹ́tíwọ̀kì yẹn ó dáa kò dáa a gbọ́dọ̀ jọ gbà á èèó mo gbàdúrà mo ti ń gbàdúrà yẹn láti ọjọ́ mẹ́ta Ọlọ́run ní kí gbà á ní gbangba fún gbogbo yín ẹ̀gún àti èpè Ọlọ́run yóò rẹ̀ dànù pàdé mi wàá dẹ̀ gbọ́ mẹ́sẹ̀gì tọ́nà máa fún ẹ ní mẹ́sẹ̀gì lórí bẹ̀ àjọmọ̀ gbà ni it is well with you. ó ṣeé ṣe ká má tó ìbá síná a lè ṣe ọ́díò but wàá máa gbóhùn mi ó dẹ̀ ṣeé ṣe kájọ ríra kékeré báyìí ká sọ̀rọ̀ lórúkọ Jésù fídíò ayé máa wà láti pè wọlé ayé máa wà láago kan yẹn ayé máa wà láti pè wọlé it is well with you God will message to you Ọlọ́run á gbọ́ àdúrà rẹ pé ẹlòmíì jájọ pàdé ọmọ ọba wòlíì Omooba Biodun ni jí o gbogbo Yorùbá nation àbí kẹ́yìn Elédùmarè èmi náà ni Abiodun Great Chapel bá mi lọ sórí YouTube mi lọ bá mi subscribe síbẹ̀ kó lọ gbọ́ gbogbo àwọn mẹ́sẹ̀gì wa tó ti wà ń bẹ̀ Omooba Grace wà á bá gbogbo nǹkan tó bá pàdé ń bẹ̀ àwọn àdúrà lóríṣiríṣi tí ayé àwọn ọ̀rọ̀ ìṣítí tí ayé rẹ̀ sì máa yí padà mọ́mì à ń ta ilẹ̀ à ń ra ilẹ̀ à ń kọ́lé à ń bá ní kọ́lé gbogbo rẹ̀ là ń bá ní ṣe lọ́dún yìí ó gbúdọ̀ kọ́lé Yorùbá ilẹ̀ Yorùbá tó sọ pé kò dáa ìwọ́n jẹ wọn ò lè jí ẹ gbé o máa kọ́ tiẹ̀ bẹ́ẹ̀ l'Olúwa wí o gbúdọ̀ ní investment àti ń roko lọ báyìí o tójò bá ti bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ sí ń gbé kó nìyẹn mọ́mì ìwọ náà lè wá ra 1 plot o lè ra 2 plot o lè ra 1 acre ní àti nílẹ̀ oko sí àgbọ̀ ilẹ̀ ẹ̀ńdẹ̀ tí wàá sí kíná pé Owódé Ẹ̀gbá àárín ìlú Owódé Ẹ̀gbá ni mọ́mì kì í ṣe ibi tí ẹ̀wọ̀n Boko Haram kì í ṣe ibi tí ẹran máa jókòó ẹ̀
so nice land. Àmọye àwọn farm tó ti pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́, poultry pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́. Mami wàhálà ànúgbà tí bá bẹ̀rẹ̀ sí dárúkọ àwọn màmá tán ti darapọ̀ tán ti nílẹ̀ ń bẹ̀. Tẹ́ bá ń sọ àwọn màmá Bọ́dún rìn àǹkó, ẹ má bínú mami o, àtàwọn màmá mi á pọ̀ dáadáa. Nǹkan àfihàn màmá mi yẹn àwọn ni wọ́n kọ́kọ́ ń wá débẹ̀ àti àwọn màmá mi àwọn Yondo wọ́n pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ kàkà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tó o bá débẹ̀ mami wàhálà tiẹ̀. Ilẹ̀ wọn ti wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ àrùn àní 600 800 níṣì 1.8 náà ta 1 plot 1 acre wọn. Ó dé ilẹ̀ gbòòrò ni kò sí tó bá yá gan o lè fi kọ́lé o lè fi kọ́ school o lè fi kọ́ but ìgbòòrò ni ṣùgbọ́n ṣe ọgbẹ̀ làwa ń lò fún. Àwọn kan dẹ̀ tún wà nínú tó jẹ́ pé àwọn yẹn wọnú dáadáa 700 800 náà ta ilẹ̀ wọn tí ò dẹ̀ sí wàhálà ọmọ nílẹ̀ direct land level ground ni kì í ṣe ibi tó máa fún ẹ wàhálà wàá gbẹ́ bọ́ọ̀ ẹ wàá ṣe nǹkan kan. Èmi ní alágbàtà àwọn tí mo dẹ̀ ń ta mami mo dẹ̀ ń aṣọ ẹ owó rẹ ò lè ha wàá bá ilẹ̀ rẹ ń bẹ̀ pé ẹbí yẹn tó bá dẹ̀ ní lọ́ọ̀yà ní kó máa bọ̀ àjọjọ mi tó rọrọ̀ ó máa rí kan àfọwọ́ lé o ṣùgbọ́n tí mo bá bá ẹ ra ilẹ̀ ọmọọba oníṣẹ́ tó ń ṣe ojú kó tara ẹ̀ kó ra lẹ̀ lọ wàá fẹ́ mi ní 10% kó ṣú ọ̀yẹn kó ti mú yẹn sápò ọmọ ní àwòlé ìparọ́ fún wa mi ì gbowó ẹ̀jẹ̀ o mi ì dẹ̀ gbowó ọmọ onílẹ̀ o ṣùgbọ́n tó o bá ti ra ilẹ̀ lọ́dọ̀ wà fún wa ní 10%. God bless you. Tó bá dẹ̀ ra ilé lọ́wọ́ wà fún wa 10%. Wọ́n máa ní ìdá mẹ́wàá ìyẹn Ọlọ́run ló fún ní kí n gbà iṣẹ́ tèmi ń ṣe nìyẹn. Àdẹ̀ ń ṣètọrẹ àánú ń bẹ̀ wàhálà àánú gbà torí ẹlòmíràn ní àkábí ọmọ wòlíì tó ń gbà dá mẹ́wàá. No kì í ṣe irú ìdá mẹ́wàá bẹ́ẹ̀ bá ṣe ń gba 10% torí àwọn kan tá fẹ́ràn. Tó o bá dẹ̀ ní tó 10% àjọ negotiate àjọsọ. Tó bá dẹ̀ jù bẹ́ẹ̀ lọ àjọsọ. Tó o dẹ̀ ní kankan mọ́mì yẹn ò jẹ́ ẹ láyà máa bọ̀ ọmọọba yóò ṣe dáadáa fún ọ lórúkọ Jésù wàhálà àánú gbà ògo Ọlọ́run láti wà pẹ̀lú rẹ̀ Jésù náà agbára wa. God bless you. See you in 1 o'clock in midnight. Till then, you will prosper in the name of Jesus. Bye for now.